Action. Yóò máa lẹ́yìn, yóò máa lẹ́yìn, ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ilé. Hey! Ìbẹ̀rẹ̀ ogun là á mọ̀, ẹnìkan kì í mọ òpin ogun. Bọ́rọ̀ bá sì ń pẹ́lẹ̀, ọ̀rọ̀ a máa gbọ́n ju ọlọ́rọ̀ lọ. Ọ̀rọ̀ Taani Ọlọ́run yìí àti àwọn àáfàá Ìlọrin yìí, ẹ rí i pé nínú Taani Ọlọ́run tí mo kọ́kọ́ ṣe, mo ní gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ jẹ́ á dìde, gbogbo ọba ìlú ẹ jẹ́ á dìde, ẹ jẹ́ á dìde o. Mo sọ bẹ́ẹ̀, ẹ lọ wò ó, ẹ bá wa ṣíà ẹ̀, ẹ tún bá wa ṣíà eléyìí náà kó délé kó dóko kó dẹ́yìn òdi. Ẹ bá wa ṣíà ẹ̀, tó bá ṣíà ohun tí mo sọ yìí pẹ̀lú ògo Ọlọ́run, ikú ò ní pa ẹ́, àrùn ò ní gbé ọdẹ, ó sì ní tanáwo sàárì ọmọ, ọ̀ wá ní délé bòkú ọmọ. Ṣíà ẹ̀ olóògbé àgbàdo náà gbọ̀lẹ̀ bá dásúfòlì àpálárò ni ọ̀rọ̀ yìí máa ti ń lọ, a máa ń pe ọ̀rọ̀ yìí lówó, a máa ń lárónù ọ̀rọ̀ Taani, ọ̀rọ̀ bí wọ́n ṣe mú Taani Ọlọ́run, báwọn àwọn ọmọ Ìlọrin, àwọn àáfàá Ìlọrin bí wọ́n ṣe mú Taani Ọlọ́run. Ọ̀rọ̀ yìí ti ń lagi bọ́tán lọ o, ọmọ Yorùbá, ọ̀rọ̀ yìí ti ń lagi bọ́tán lọ. Ẹ̀yin Ìlọrin, mo sọ fún yín nínú sóòmì àkọ́kọ́, mo ní ká ẹ jèbù rẹ àwọn olùgbẹ̀bẹ̀. Ṣé ẹ mọ̀ wípé tí ọ̀rọ̀ bá pẹ́ ńlẹ̀ ọ máa ń gbọ́n ju ọlọ́rọ̀ lọ ni? Kó kun àgbò kó má bàa dorí ìwo o. Bọ́rọ̀ yìí ṣe ń lọ yìí, ẹ̀yin ọmọ Ìlọrin mo pè yín o, ẹ tètè pe ẹ̀dọ̀fín yín àtàárọ̀ yín. Ṣé mọ̀ bẹ́ẹ̀ nìkan bá mọ nǹkan sọnù kọ́ máa rántí ẹni tó mọ̀ wá o. Ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀ ní kóòtù lónìí. Ẹ ti rí ohun tó ṣẹlẹ̀ ní kóòtù. Ó ń lọlẹ̀ ń wo yìí o. Ṣé ti ń ríran wò lọ? Ǹjẹ́ tó bá jàre tẹ́lẹ̀ sí kò lè jẹ̀bi? Mo ń pàkíyèsí yín ni o. Ọmọ Yorùbá ní gbogbo wa o. Ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ògùn, Oǹdó Èkìtì, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Kwara, ọmọ Yorùbá ni wá o, àjọjọ́ ọmọ Yorùbá ni o. Tá a bá ní ká ṣe ọ̀rọ̀ yìí ní pátápátá là á fọ́jú, ká dijú mọ́ rí, a máa pa nǹkan míì mọ́ tá à ń sọ yìí, a máa pa nǹkan míì mọ́. Ẹ jẹ́ á ṣọ́ra ṣe, ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ gbéra o, ẹ má ṣàṣùpìyè, ẹ má ṣàṣùpara. Ẹ̀yin ọmọ Ìlọrin, ṣe ti rí ohun tí ń ṣẹlẹ̀ ní ìsìn pé bí ẹ bá mọ̀ nǹkan sọnù kọ́ni jẹun tó mọ̀ wá o. Ṣé kèé ṣe wípé ọ̀rọ̀ yìí ti fẹ́ lárónú báyìí pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ ń kóòtù lónìí? Ó yẹ kí wọ́n gba bẹ́ẹ̀lì jáde Taani Ọlọ́run àti àbá tẹ́dẹ́, kọ̀ mà ṣeéṣe mọ́ lónìí, wọ́n mà tún súgbẹ́jọ́ yìí síwájú ni. Ọ̀rọ̀ yìí máa ń pẹ́ ńlẹ̀ lọ. Ọmọ Yorùbá, ẹ má wòran o. Ẹ̀yin Ìlọrin, ẹ forí ìkòkò sọdún, ẹ forí korí ẹfukùn lùkùn, ẹ ṣàpérò ẹ̀yin àgbààgbà, ẹ ṣàpérò ẹ̀yin àgbààgbà. Ẹ gbọ́ ohun tí PPRO Kwara State sọ o. Mo rò pé ẹ gbọ́ ohun tó sọ nípa bí wọ́n ṣe mú Taani Ọlọ́run. Ṣètìlígbẹ́lọ̀ ẹ̀ tún ti ń lọ níbi a rò pé yọ bá yọ, ọmọ ìgbà bá bẹ̀ yọ. Ìdí nìyí tí mo fi ń pè yín pé ẹ jẹ́ àforí korí káforí kùlùkù, káforí kòkò sọdún. Ọmọ Yorùbá làwọn ọ̀sẹ̀ṣe, ọmọ Yorùbá lẹ́yìn ọmọ Ìlọrin. Kí ló dé? Ẹ jẹ́ á wá làáfíà o, ẹ jẹ́ á gbà làáfíà láàyè. Bàbá wa Olúfàlàyí àbí
Sign. Sign kí tẹ̀lé kí lorúkọ wọn náà mo ti rò action. Bàbá wa Barrister Fálànà ògbóǹtarìgì nínú agbẹjọ́rò tó dáńtọ́ tó dáláhán tó wọ́pọ̀rọ̀ tó yanjú tó dángájíá ẹ dákun ẹ dìde sà bẹ́ẹ̀ ṣe dìde yìí ọlọ́wọ́n fún yín ṣe o ọmọ Yorùbá àtàtà Sowore òun náà mà ti dìde ó ti dìde o sínú ọ̀rọ̀ tá à ń wí yìí mo sọ fún wa ibi tá a rò pọ̀rọ̀ yóò ta dé kọ́ má lọ ta wọ́ta gbòdé bẹ́ẹ̀ o ẹ jẹ́ á tètè sẹ́rí padà ẹ̀yin ọmọ Ìlọrin ẹ tètè sẹ́rí padà kọ́ má lọ bọ́nà ìbúrú mi yọ ẹ̀ ń bú Gani Adams kí ló ní ká ń bú Gani Adams ọ̀rọ̀ ohun tá à ń sọ náà nìyí ẹ̀yin àfa àtẹ̀tún ń bú Gani Adams ẹ má bú Gani Adams mọ́ ẹ̀ ń dákún wàhálà nìyẹn o mo sọ nínú sómi àkọ́kọ́ mo ní ẹ má jẹ́ abú rẹ wa mọ́ èwo ni ká máa bú yàn Gani Adams tá ẹ̀ ń bú sí kí ló ń bú fún ẹ̀yin tá ẹ̀ ń bú Gani Adams ṣé mọ̀ pé Tani Olohun yìí náà alóhun tó ń ṣe ọ̀dà pé ó ń bú àwọn aṣáájú ẹ̀sìn òun lẹ́yìn náà fi lọ mú Tani Olohun o Gani Adams tẹ́yìn náà tún ń bú yìí ń sìn táwọn ọmọ yín ń bú yìí tóun náà bá tún dìde tó bá tíráàkì àwọn ọmọ yẹn kí lẹ́ sọ àní ẹjá dáwọ́ ká máa bú yàn ká dá dúró èébú ò lè tọrọ ohun tí ń ṣe wá ibi Nàìjíríà dé lónìí ṣe èébú lọ́kàn ṣé èébú lọ́kàn ni èébú ká o ẹ̀yin àgbàgbọ́ oníṣẹ̀ṣe ẹ tún gbọ́ ẹgbọ́n táwọn àgbàgbọ́ oníṣẹ̀ṣe ń sọ o lọ́ba tán ẹ jẹ́ á ronú ara wa o ẹ jẹ́ á ronú ara wa o ọ̀rọ̀ yìí ti ń lọ o tọ́rọ̀ yìí bá pẹ́ ńlẹ̀ yóò gbọ́n ju olórọ̀ lọ o ìbẹ̀rẹ̀ ogun là á sì mú a kì í mọ̀ pin ogun ẹ jẹ́ á ronú ọmọ Yorùbá ní gbogbo wa nǹkan kan náà jọ ni wá o kọ̀sálà nínú wa o ẹ jẹ́ á ronú ẹ dákun ẹ fi Tani Olohun ẹ jẹ́ wọ́n gba béèlì Tani Olohun kí Tani Olohun máa bọ̀ nílé o kájógun omi ẹ jẹ́ á ju okùn ogun sílẹ̀ ẹ jẹ́ á ju ọ̀pá ogun sílẹ̀ ẹ má jogun ọjà o ànírógun ẹ̀ sí Nàìjíríà o ẹ dákun torí Ọlọ́run ọmọ ìyá kan náà ni wá o àwọn bí mùsùlùmí máa ṣe tiẹ̀ kóníṣẹ̀sí náà máa ṣe tiẹ̀ ní ẹ má jẹ́ abú ẹlẹ́sìn kankan mọ́ àwọn ọmọlẹ́yìn Kristi kọ́ máa ṣe tiwọn inú èyí tó bá gbàgbọ́ ni kò face inú èyí tó bá gbàgbọ́ ni kí n kọjú mọ́ òun ní sìn ààrẹ lomi tó jẹ́ pé bàbá ẹ̀ Christian ni ìyá ẹ̀ mùsùlùmí inú àwọn ọmọ tí wọ́n bí ojú oníṣẹ̀ṣe ṣé kò sí ni àwa kọ́ la gbìjà Ọlọ́run àwa kọ́ ẹ sáfọ Ọlọ́run lẹ̀ ẹ gbogbo ẹ̀sìn tó wà nínú ayé lónìí kò sí ìtọ́lọ́run yóò ní mọ̀ ń pa ẹ̀ Ọlọ́run ní mọ̀ ń pa oníṣẹ̀ṣe ó sì ń gbàdúrà wọn Ọlọ́run ní mọ̀ nípa Islam ó sì ń gbàdúrà wa Ọlọ́run ní mọ̀ nípa wa Kìrìsìtánì ó tún ń gbàdúrà wa kí ló wá dé ẹ jẹ́ á ronú ara wa o sókè lọ bí oge o mo tún mélé ìwà fún wa pé ká ju àjùwàrà sílẹ̀ ká jogun omi o rere ni wọ́n ṣe wọn ò ní ṣe ká ọmọ Ìlọrin oníṣẹ̀ṣe rere ni ẹ jẹ́ á ṣe ẹ má jẹ́ á ṣe kà rere ni wọ́n ṣe wọn ò ní ṣe kà rere lèmi ó ṣe mi ò ní ṣe bí rere ni wọ́n ṣe wọn ò ní ṣe kà bíre bá di bí ìpàdé dọ̀hún o mo wí mo sọ àbọ̀ mi rèé tó nílé tàlejò mo fàsìkò yìí dágbére pa ó fìrè pàdé ogun rọ́jú jẹ́ rọ́jú mo ní ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ kó wà wá èmi lọ́mọ tẹ́lẹ̀ nkí ọmọ àbẹ̀jọyè ọmọ àbẹ̀jọ́sù kó ọmọ olúkọ ajagun ọmọ èrè níjòmù èmi lọ́mọ ogún lárígẹ̀ òrè egún tó lọ́wọ́ tí ìfẹnu gbẹ́bọ̀ bàgẹ̀bàgẹ̀ lẹ́yẹ olùfọ̀
èmi lọmọ ogún òsákẹ́ ọmọ ogún ọkùnrin ogún bá di alẹ́ gẹ́gẹ́ lárúurú alárúurú aníyàn bàyá lárúurú abòlé bàgẹ̀bàgẹ̀ olúfúnṣú adéjàre lè ní jẹ́ adérójú ọmọ ògúndìran ọmọ àríkéwúsayéere orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi bí mo bá jí máa fọwọ́ gbárí mi mú orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi.